Ah, mo ṣe àtìlẹ́yìn fún ọlọ́pàá ìpínlẹ̀ o. Inú mi ó dùn tó bá wá sí ìmúṣẹ. Kí wàá lóde tẹ́ ẹ fi ṣàtìlẹ́yìn fún? Ìdí tí mo fi ṣe àtìlẹ́yìn fún ọlọ́pàá ìbílẹ̀ ni pé àwa ara wa ni security ara wa. Ẹ jẹ́ kí n gbé báyìí. Tí ọlọ́pàá ìbílẹ̀ bá wà tó jẹ́ ọmọ àdúgbò wa, ó ti mọ gbogbo tìfútẹ̀dùn àdúgbò wa. Ó dẹ̀ mọ kọ̀rọ̀kọ́ ń do even though bá a ṣe jẹ́ bí individual wa bá ṣe wà yìí nìkan wọ́n máa ń jà bẹ̀rẹ̀ nísìnyí. Àrẹ̀njọ́ sọ pé wọ́n bá dá ẹ bá jà bẹ̀rẹ̀ kọjá àrẹ̀njọ́ sọ pé àwọn lágbájá tó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó mọ tìfútẹ̀dùn ọbẹ̀ yẹn ọmọ orú ẹni tó lè dá wàhálà alẹ̀ lágbègbè ibẹ̀ yẹn. Tá a bá wá ní ọlọ́pàá ìpínlẹ̀ tó jẹ́ èèyàn tiwa, tó jẹ́ aráàlú wa, tó jẹ́ èdè wa tá a gbọ́, tá a mọ̀ pé ìpínlẹ̀ wa ló wà. Tí ìkẹ́kẹ́ bá ṣẹlẹ̀ yóò yí sí fún láti tiẹ̀ wọnú agboolé ságboolé, yóò dẹ̀ tètè ní ibi tí ó kọjá sí lórí ọ̀rọ̀ yẹn ju kọjá pé aráàta ni. So ọlọ́pàá ìbílẹ̀ ó ṣe pàtàkì fún wa jù. A nídìí ẹ̀ láti jẹ́ kí iṣẹ́ ó rọrùn àti láti jẹ́ kí ọ̀rọ̀ ààbò kó fìdí múlẹ̀ dáadáa, torí pé ọ̀pọ̀ ọ̀gbà lọ́jọ́ pé lágboolé tí wàhálà kan bá ṣẹlẹ̀ àti èèyàn gan mọ̀ pé bó ṣe rí ni bó ṣe àwọn tó lè dá wàhálà lẹ́lẹ̀ ńbẹ̀ ni kéèyàn mọ̀ pé bàbá jẹ́jẹ́ lélẹ̀, bàbá àwọn eléyìí amọ̀pọ̀mọ líle ni wọ́n. Ṣùgbọ́n tí ọlọ́pàá ìbílẹ̀ bá wà tó jẹ́ tiwa, ó ti mọ gbogbo àrùdí àpàdé ibẹ̀ lábí sí ọgbọ́n èdè wa, yóò tètè rẹ̀spọ́ǹdì sí ohun tí yóò tètè dáhùn sí irú nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níwájú bẹ́ẹ̀. Yes sir, àwọn kan ń takò ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n ń sọ pé àwọn olóṣèlú lè lò láti ṣe inúnibíni sí ara wọn. Alátakò wọn ṣé wọn alátakò wọn kí ni èrò pé ó lè ṣe láti kí ni èrò pé a lè ṣe kí ni èrò pé a lè ṣe láti dènà kí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ má bàa dirin sí àwọn olóṣèlú tá a bá dálẹ̀. Lábẹ́ ilé ẹ̀kọ́ ló takora yín ni ẹ̀yin olóṣèlú. Ẹ máa gbọ́ tá a bá sọ pé a lè lo takora wa irọ́ là ń pa, nítorí pé abúkàkiri nísìn ní bí nǹkan ti ṣẹlẹ̀ lọ́sùn wọn tí wọ́n fẹ́ dìbò bẹ́ẹ̀ à ń gbọ́ pé àwọn ọlọ́pàá wọ́n gbé ẹnìkan wọ́n ṣe kinní kan à ń gbọ́ bẹ́ẹ̀ lọ. Bọ̀ kí ni mo fẹ́ lò lásìkò tí mo fi yà lọ́bẹ̀ ni pé òfin tó fẹ́ gbé ọlọ́pàá ìbílẹ̀ kalẹ̀ ló ṣe pàtàkì. Ọ̀nà tá a fẹ́ gbà yẹn àwọn èèyàn sí orí ipò àbí yẹn àwọn èèyàn sí inú ọlọ́pàá ìbílẹ̀ yìí ó ṣe pàtàkì. Kí ni àwọn òfin tí yóò jẹ́ kí wọ́n mọ iṣẹ́ tí wọ́n lè ṣe? Kí ni àwọn òfin tí yóò jẹ́ mọ́bi tí wọ́n lè ṣiṣẹ́ dé? Kí ni àwọn òfin tí yóò jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀tọ́ àwọn leléyìí táwọn ò sì gbọ́dọ̀ ṣe kọjá bẹ́ẹ̀, àti èyí tí wọ́n mọ̀ pé ohun táwọn gbọ́dọ̀ ṣe leléyìí kì í ṣe pé nítorí pé mo wá súnmọ́ lágbájá ni màá wá fi torí ẹ̀ gbé gọ́ọ̀nà kan tàbí ẹnìkan tàbí kìnìkan ló súnmọ́ mi màá láwò pé mo gbọ́dọ̀ ṣiṣẹ́ tako ohun tó fi ń là á lẹ̀ fún mi láti ṣe lọ gẹ́gẹ́ bí ọlọ́pàá ìbílẹ̀. So ìlànà tí wọ́n bá fi sílẹ̀ la gbọ́dọ̀ mójútó pé ṣé kì í ṣèlànà ẹnìkan ni wọ́n máa kẹ̀ sọ fún wọn pé ẹ yẹ lọ ṣe báyìí. Tẹ bá rántí lánàá àwọn yẹn pàtẹ́wọ́ fún àwọn Oòduà kìíní kẹ tí wọ́n ti dá sílẹ̀ sẹ́yìn ni mò ń sọ yìí o. Nígbà tí wọ́n dá wọn sílẹ̀ inú àwọn èèyàn dùn wọ́n máa pọ̀lú mọ́ wọ́n máa ṣe ìgbà tí àwọn èèyàn tún yá tí wọ́n rí pé wọ́n ń ṣe ìgbésẹ̀ yẹn lò tí wọ́n ń ṣe lò àwọn èèyàn tún padà kọjú lóró sí wọn pé kí ló dé. Ìjọba tó lọ
gómìnà wa àná ọlọ́run máa fi ọ̀run kẹ́kọ̀ọ́ Ajímọ̀bí wọ́n gbé ètò kẹ́kalẹ̀ Operation Burst. bẹ́ẹ̀ni. ẹ bá rántí. bẹ́ẹ̀ni wọ́n sì wà. ìgbà tí wọ́n gbé kalẹ̀ ó ní man objective èròǹgbà wọn tí wọ́n ní láti fi gbé lẹ̀ tí gbogbo wa kọ́kọ́ rí pé ó dà báwo lọ́mọ ṣe máa wọ́sọ burúkú báwo lọ́mọ ṣe máa ṣe yẹn ìgbà tó yá a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tún mú complain wá pé kí ló dé tí wọ́n ti na ọmọ tó báyìí kí ló dé tí wọ́n fi ṣe báyìí kí ló dé tí wọ́n fi ṣe báyìí so tí ọlọ́pàá ìbílẹ̀ bá fẹ́ wà tí tírẹ́nì tí yóò tó ní kí wọ́n fún wọn tí wọ́n fi mọ pé ibi tí mo gbọ́dọ̀ ṣiṣẹ́ dé ní ibi tí mo gbọ́dọ̀ má ti kọjá yìí dé ní ẹ̀tọ́ tó dẹ̀ yẹ kí n ṣe ni mo gbọ́dọ̀ ṣe kì í ṣe pé mo gbọ́dọ̀ fi ẹjọ́ ṣègbè kì í ṣe pé mo gbọ́dọ̀ ló pé torí pé lágbájá súnmọ́ mi tàbí ẹnìkan jẹ́ ti tèmi tàbí kí wọ́n gba àwọn èèyàn tí wọn ò ní passion fún iṣẹ́ yẹn síbẹ̀. Àwọn tí wọ́n rí i pé wọ́n ní intelligence wọ́n dẹ̀ qualify wọ́n tójú òṣùwọ̀n dáadáa gẹ́gẹ́ bí èèyàn láti ṣe ni kí wọ́n gbà síbẹ̀ kéde pé olóṣèlú kan wá lo opportunity pé lágbádá mo mọ̀ rí tàmàdò mo mọ̀ ẹ̀yẹ wá mu wá ọmọ ẹ̀gbọ́n mi kan ní lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kó máa bọ̀ wálé ẹ̀pẹ̀ fi sínú rẹ̀ wọ́n dẹ̀ ṣe training fún wọn ṣé kílẹ̀ kan rẹ̀ tí ò ní gidi kan àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbé ìbọn. But tí training bá jẹ́ training tí òfin tó dẹ̀ là tó wà fún wọn láti operate wà pé bẹ́ẹ̀ ṣe máa ṣe rè nǹkan ṣe rè yóò fún wọn ní orí ọ̀fẹ́ láti lè ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. So ìyẹn ni ò ní jẹ́ kí àwọn ẹnìkan lè lù wọ́n tako ẹnìkejì. Yes sir, tí a bá dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ báwo ni ẹ ṣe rò pé ó yẹ kí wọ́n máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ìjọba àpapọ̀ àti àwọn olórí àwùjọ wa láti mú kí ètò ààbò wa kó tún mú yányán sí? Number one, àwọn ọlọ́pàá ta ni wọ́n wà ní ìpele a ní DSS a ní police a ní so a ní wọn lóríṣiríṣi anti-crime anti-kìnìkan anti-crime a ní bí wọ́n dẹ̀ ní bí òfin ṣe làálẹ̀ fún wọn láti jọ ní àjọṣepọ̀. Wọ́n ní òfin wà fún wọn láàrin ara wọn tí wọ́n mọ̀ pé ibi tíṣẹ́ tèmi dérè o. Ibi tíṣẹ́ tèmi dérè o kì í ṣe pé ẹnìkan dẹ̀ máa dé tí màá máa ṣiṣẹ́ mi lọ́wọ́ tí wọ́n wá fàyè rẹ̀ lẹ̀ fún ẹnìkan láti rọ́bìsì iṣẹ́ tí ẹnìkan ń ṣe bọ̀. So wọ́n nídìí irú àwọn tó ń bọ̀ yìí náà nídìí ìgbéléwọ̀n àjọṣepọ̀ láàrin ara wọn pé òkè ibi tí ẹ̀yin ó ṣiṣẹ́ délé tó bá tẹ̀ wá jẹ́ pé ó bá fẹ́ kọjá agbára yín ibi tẹ́ ẹ máa gbé lọ rèé. So yóò ní hierarchy máa wà pé bí wọ́n ṣe ga ju ara wọn lọ rèé láti lè jẹ́ kí iṣẹ́ yẹn rọrùn fúnra wọn kí wọ́n dẹ̀ ra wọn gẹ́gẹ́ bí ẹyọ kan. náà ní pàtàkì ní agbègbè Ìṣẹ́yìn àti Ìtẹ̀síwájú àwọn ìṣòro ààbò wo ni ẹ rò pé ó yẹ kí ìjọba fiyèsí jùlọ báyìí kí sì ní ipa tí ìjọba ìbílẹ̀ yẹ kó kó nínú yíyanjú àwọn ìṣòro aáwọ̀ tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí ọmọ Ìtẹ̀síwájú Ìṣẹ́yìn? Gẹ́gẹ́ bí ọmọ ìjọba ìbílẹ̀ Ìṣẹ́yìn Ìtẹ̀síwájú àwọn nǹkan tó ṣe pàtàkì jù tí ìjọba gbọ́dọ̀ mójútó láti ìjọba ìbílẹ̀ títí dé state òun náà ni ọ̀rọ̀ ìjínigbé. Àwọn èèyàn tí Ọlọ́run ní kí wọ́n ní ṣéǹjì díẹ̀ lọ́wọ́ tí wọ́n bá ti lórí wọn pé lágbájá ní ṣéǹjì díẹ̀ lọ́wọ́ wọ́n á lọ gbé wọn wọ́n á lọ béèrè pé àtìgbà tí wọ́n bá ṣẹyìn báyìí. So tí wọ́n bá ṣẹyìn báyìí wọ́n á dá wọn padà wọ́n á tún wọ ẹlòmíì náà wọ́n á gbé wọn. Bẹ́ẹ̀ lọ ni àwọn ìwà míì náà wà tí àwọn èèyàn ń wù tó ń tako ìlọsíwájú but ọ̀nà tá a lè gbà ṣẹ́gun rẹ̀ náà ni pé
kí àyè wà fún local government láti lè kírètì ohun tó máa mú securities. local security tó máa jẹ́ kí gbogbo wa ká lè wà safe ká lè kí mo ti fẹ́ sọ ní Yorùbá kí ìfọ̀kànbalẹ̀ lè wà fún aráàlú. So a nídìí àwọn security wa ní agbègbè ọ̀dọ̀ wa yẹn kí wọ́n wà on ground. Kíjọba ìbílẹ̀ ó fún wọn ní akóró wọn lágbára, àwọn hunter. Fún wọn ní agbára. Àwọn local hunter. Gbogbo àwọn local hunter wa tó jẹ́ fìgìláńtì ni wa, èmi jẹ́ Àgbẹ̀kọ̀yà, èmi jẹ́ kìnìún kan. So tí local government bá pe ìpàdé papọ̀ pẹ̀lú wọn, tí wọ́n ṣiṣẹ́ papọ̀, tí wọ́n bẹ̀rù wọn ní agbára, èyí yóò mú ìdínkù bá àjínigbé yẹn ní agbègbè wa. Torí agbègbè wa súnmọ́ àwọn inú igbó tí wọ́n lè ráyè sápamọ́ sí. Ọ̀dà ẹ jẹ́ kí á fàǹfààní lẹ̀ káwọn èèyàn ó pè wá bí ìṣẹ́jú mélòó kan láti ilé bóyá wọ́n fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ẹ bá wà lójú òpó bẹ́ẹ̀. Ẹ̀yin lè má gbọ́ nǹkan tí wọ́n wá ń sọ, ṣùgbọ́n èmi ò mọ gbìyànjú àti máa sọ fún yín pé ìbéèrè báyìí ni wọ́n béèrè o láti bí báyìí 090